Ọlọ́run bá ti kéré lójú yàn ó sì wálẹ̀ iṣẹ́ Ọlọ́run ò gbọ́dọ̀ kéré lójú rẹ̀ ntọ́lọ́run bá gbé tóbi bọ́lọ́run gbé tóbi o ntọ́lọ́run bá pọ́n bọ́lọ́run pọ́n ntọ́lọ́run bá pàtàkì bọ́lọ́run pàtàkì ẹ̀ ntọ́lọ́run bá ti rí tọ́lọ́run fẹ̀yìn fún nǹkan náà Ọlọ́run gbogbo wọn náà bá gbádà wọn tóbi Ìbílísù nìkan lọ́ọ́ yà ní o Ọlọ́run ò ní gbádà wọn tóbi. Qala ya Ìbílísù ma mana'aka. Tó wá bí sùúrù Ọlọ́run dé kò tètè bínú sí i ó sì ní ọba gbé tóbi ò sì bá gbé tóbi ó ní Ìbílísù. Ma mana'aka an tasjuda lima khalaqtu bi yadayya. Ó ní kí ló dé tọ́ wá bá mi fi kí ni forí balẹ̀ fún ṣe ọwọ́ mi. Astakbarta am kunta minal 'ali. Ọlọ́run kò jẹ́jẹ́ tí ro. Astakbarta kò jẹ́jẹ́ tí ro àlejò àti pé òun ṣe kọ́ńtínà wọ́n náà ń fi ilé ara rẹ̀. am kunta minal 'ali. Àbọ̀ òun kò jù lọ. Qala ana khayrun minhu. Ààrẹ lójúwe ló sọ pé èèyàn tó ń jẹ fọlọ́wọ́ Ọlọ́run kò mi sílẹ̀ náà. Ó ní òun wá di bí olórí jù lọ. Khalaqtani min nari. Ọlọ́run ọmọdé ti ṣẹ̀dá mi ni àlàkíyàmì mi náà rí. Ó ṣẹ̀dá mi látara náà. Wa khalaqtahu min tin. Nígbà tó ṣẹ̀dá eléyìí ibi àrùfọ̀ lásán ló ti ṣẹ̀dá rẹ̀. Qala fakhruj minha fa innaka rajim. Ọlọ́run ní látòní sọ pé ọ̀nà àlọ́fẹ́ra rẹ̀ sọ pé tí mo kó tóbi lọ́dọ̀ ìwọ ní òtóbi lọ́dọ̀ rẹ̀ ọ wá ń sọ fún mi Ọlọ́run kò jù lọ ọlọ́lá jù lọ oníyì jù lọ olówó jù lọ ìtọ́nà bá ti pán àyùbá tí ń pẹ́ dáúdà ní ìsọmọ kékeré rẹ̀ àmọ́ bí ọ̀kan Ọlọ́run ọ̀dájú ìyá kọ́ pé mo ti pán lé èyí tó bá ń pán lé. Ọlọ́ba kì í rú bí ní àbá iná lọ́rọ́ bí. Àwọn náà nígbà tó o ti bá ń pa tí mo pa ní Ọlọ́run ní jáde Ìbílísù jáde níbi tó dé. Wà iná kàró jí. Ọlọ́run ló ti dẹ ní oko. Látòní bí a ti ń sọ ọ́ lóko ẹnu, wọ́n máa sọ ọ́ lóko ọwọ́. Bí a dé Mákà, wọ́n kókó tì í. Òkò tó wà nù ọwọ́ akọ àwùsù bí láì nínú àṣìṣe. Wọ́n tún máa sọ ọ́ lóko ẹnu látòní lọ. Wà iná kàró jí mo wà iná àlẹ́ kàlá náà tì í. Ìlà àyàwó èdè. Ọlọ́run ní tí wọ́n jẹ́ lánàá àwọn Ọlọ́run. Àléékà. Máa gbọ́ gbogbo owó tó gbé Ọlọ́run bá ti pán tó ọ̀pán ìyàtọ̀ jẹnu. Ọlọ́run láwọn kọ́ ìyà tí ti gbé ọ. Sọ̀rọ̀ pé mo rèsì ìwọ náà sọ̀kalẹ̀ bí ọwọ́ àwọn. Jábọ́ sálíbùnù kọ jáde kó. Nínú dáìrá ìjáde kó bẹ ìyà àkọ́kọ́ nù. Wà iná àléékà lànà tí ìlà àyàwó èdè. Ọlọ́run ní ìjà ìtọ́wọ́ jáde láti máa sọ lóko. Ọlọ́run ní tí wọ́n jẹ́ làánà mi lánà tí. Ìlà àléékà ìlà àyàwó mi di. Ọlọ́run ní tí ń jẹ́ bí dandan ní ọmọ wa bọ̀ tí ó fi jọ bí làríkà mọ́. Ìtura kò tó rà ló gbà mọ́. Gbogbo ẹni tí ìtọ́nà bá ti gbé tóbi tó bá ti yóò tóbi. Láyíká wọ́n bá yóò wá sí Musa ìrọ̀lá ìjà ìrọ̀lá ẹni wọlé kolo. Máì áàsì. Sáìrọ̀lá. Gbogbo tó bá ti tóbi tọ́lọ̀ bá gbé tóbi gbé nǹkan náà tóbi. Ànábì tóbi. Bọ́ ṣe rí lọ́dọ̀ Adama mo tún lọ́dọ̀ Isa ọ̀tún bá bẹ́ẹ̀ láti Mùránà kọ́. Ìsìnkọ́ láti lùmọ̀lá ìgbọ́dù ya Máríyámù iná láàyò bá sì rú bíbí kẹlmẹ́tì mi ní oṣù olùmọ̀sí ìsàkókò Máríyámù. Wàdí yá ń fi dúníyà wọlé àkìrá tí wọ́n fi dálé mú kọ́ra bí náà. ويكلم الناس بالمهد وقالا ومن الصالحين قالت ربي أنى يكون لي ولد ولم يمسسني بشر قال كذلك الله يخلق من يشاء إذا قضى أمرا فإنما يقول له àmọ́ Isa ti tóbi jù yẹ lọ. Ọlọ́run ti pọ́n alé
ó ti yẹn náà wọ́n gbé tóbi àwọn èèyàn pín sí méjì lórí yíṣá wọ́n ní gbèsè ọlọ́run ní àbí ọlọ́run ní àwọn àgálà gbé tóbi àwọn àgálà ní gbé tóbi ọlọ́run mo ní àbẹ lẹ́sìn àwọn tí wọ́n gbé sí ọlọ́run tóbi ò rí bẹ́ẹ̀. Màlámà àṣà ìsàmì ni òmùlù kúfúrà. Ó ṣeun. Ọ̀dà mà ní à ń sọ̀rí ìlàlá. Ọlọ́run pé nǹkan dìde táwọn kò ní takú sọ́nà tẹ́lẹ̀. Ọ̀gbáyàwó. Màlámà àṣà ìsàmì ni òmùlù kúfúrà. Ọ̀dà mà ní à ń sọ̀rí ìlàlá. Ọlọ́run gbà wọ́n láwọn ọ̀lọ́mọ. Ìwé yíká ó tó gẹ́. Kúfúrú jẹjẹ ìtọ́lọ́wọ́ yíká wá sí kúfúrú sí. Ìyá àtẹ́lẹ́ ọmọ àgbà tí ẹ máa tọ́ ìyá ní kò sí kankan. Kọ́lá mọ̀ ní à ń sọ yìí ìlàlá. Tani ọ̀rọ̀ náà lọ́wọ́ nù yín. Kọ́lá ní àwà yíyú nàná sọ ńlá. Ẹ̀yà ìwádìí dúdú ẹjọ́ náà nìyí. Kọ́lá ní àwà yíyú nàná sọ ńlá. Ọlọ́ náà wà sáré wọn àwọn àwádìí yóò náà wọ́n á náà wá sọ́rí kì í rẹ̀ wá kò ní rẹ̀ wá kò ní rẹ̀ gbọ́dọ̀ wá kò ní rẹ̀ àlàáfíà wá kò ní rẹ̀ àdìsìkì wá kò ní rẹ̀ wá ìsá ó ti yá. Nánú à ń sọ̀rọ̀ láyé àmọ́ náà bí láyé wá sí hajj bí àná mùsùlùmí. Amánàbìlá ọlọ́wà lálánà sí ọlọ́run àwọn lálánà sí ẹ̀sìn lára rẹ̀ yín sá. Wàṣíhádì bí àná mùsùlùmí. Ọlọ́gbọ́ wáṣí àti àná mùsùlùmí. Rabbana Rabbana amanna bima anzalta. anzalna wa attaba'na ar-rasula faktubna ma'ash-shahidin. Amanna bima anzalta. Gbogbo tí wọ́n ń ṣe òun wọ́n ń pè tó tóbi tọ́lọ̀ ń gbé tóbi wọ́n ń gbé tóbi ní anígbàgbọ́ pẹ̀lú tọ́lọ̀ sọ̀kalẹ̀ yìí ìwọ Ìsá. Wattaba'na ar-rasul. A ti tẹ̀lé ọ, ìwọ òjíṣẹ́ yìí á tẹ̀lé ọ. Faktubna ma'ash-shahidin. Àtúbùnà máa ṣàìdí. Wọ́n bá mú sọ àdáwà rẹ̀ ní àkọ́kọ́, wọ́n kọ́ wá pọ̀ mọ́ náà ni. Torí pé wọ́n ran ní tó tóbi tọ́lọ̀ ń gbé tóbi wọ́n gbé tóbi. Àwọn yóò wá sí ìlànà Tọ́lá sí ọlọ́run ni tí jẹ́ sí ọlọ́run tá kí tóbi kì í wá látàdì nìkan lẹ́yìn àti ọlọ́run yóò wá látọ̀dọ̀ èèyàn méjì yóò wá látọ̀dọ̀ akọ yóò wá látọ̀dọ̀ abo kí tóbi ọ̀sẹ̀sẹ̀ wá jáde ìjọsíwájú mòmìnú. ولقد خلقنا الإنسان من سلالة من طين ثم جعلناه نطفة في قرار مكين ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما وكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين. Iṣẹ́ ọlọ́run ọba ni àmọ́ mu látara kọ àtàbó sórí ìwà tàrá yìí ọwọ́ adé ọwọ́ adẹ̀dá ètò ọ̀fìn wa ní pèsè ọlọ́run ọba kí wà ní títóbi ibẹ̀ ìgbà tá a jáde látara ìyá àti bàbá ọlọ́run fọ́ọ̀mù wa ó bẹ̀rẹ̀ sí látọ̀dọ̀ bàbá ó gbé sínú ìyá láti inú ìyá a bẹ̀rẹ̀ sí dàgbà 41 days àkọ́kọ́ 41 days ẹ̀kejì 41 days ẹ̀kẹta ọwọ́ adẹ̀dá yẹn ọwọ́ adé bàtà barakallah. Tabarakallah àṣà láti kí ni àwọn lè sára máa yọ àzìmọ̀ sọ. Sáyé aláìbá iná mi tẹ́lẹ̀ wà lẹ́kọ̀ọ́. Nígbà máa ń yọ àti ìgbà ìrọ̀lá ìbá iná mi tẹ́lẹ̀ wà lẹ́kọ̀ọ́. Lọ́dọ̀ ọlọ́run ga fún rẹ̀ ìtọ́dá tó tóbi yọ máa ṣe sára sí pé kíyèsí ìtóbi ádámàn òun lọ́la ṣe sára sí ní ọjọ́ pé yáyọ nàbí na àmánu. Ìdádú ní àlìsọ láti mi ìyàwó mi ní jùmọ̀ láti fàṣẹ àwọn ìlà àti kiri ńlá. Pọ̀tàrù lùbẹ̀ àdáàdì kò gbà yóò
títọ́ bí Ismaila ọlọ́run ti sára sí i ó ní ìmọ̀ni ajá lè bẹ́ ìtàn.